pààyàn kí ló dé. ẹ jẹ́ kí n pa tó bá máa kókó kú dànù kí wọ́n eléyìí máa sọ pé ó ń lóyún fún mi eléyìí. ń gbọ́. mo lóyún fún. olóyún fún kò sẹ́ni tí òun rọ́mọbìnrin lọ́dọ̀ ẹ̀ ebi pápá ń rí lọ́dọ̀ ẹ̀ ní gbogbo ìgbà. mo rò pé ojú títí ń rí ìrìkúrí àbí eléyìí á wá sọ́dọ̀ mi á jẹ á mu tó bá tún lọ máa tún fún lọ́wọ́ ó wá lọ lóyún fún mi ṣáájọ ṣàdéhùn oyún ni dáhùn olè ọ̀lẹ aṣẹ́wó. ṣó dáa lójú pé òun ló lóyún inú ẹ̀. òun ni mi ìdẹ́lẹ́ lómi ìyàtọ̀ sóhun. olóhùn ò lẹ́lòmí ìyàtọ̀ sí wọn. mo rò pé ẹ ti jọ ṣí èrè àbí. para yín o. màmá tí ó bá kí n ṣe àgbàlagbà tẹ jẹ́ ni. gbogbo nǹkan tẹ ti ń sọ látàárọ̀ mi bá ti ṣe wèrè gidi fún yín. Yẹmisí sọ pé mi mo fún òun lóyún àbí kò jẹ́ rìpítẹ̀ òun ló jókòó yìí kò jẹ́ tún sọ. ǹgbọ́ sọ̀rọ̀. ṣé ìkújọ torí Ọlọ́run ìwọ ló fún mi lóyún jọ̀ọ́ mi bẹ̀. èmi mo fún ẹ lóyún àwọn ọkùnrin tí mo ti ń bá pàdé lọ́dún ẹ̀ kọ́ ó kéré jù mo mọ 5 nínú wọn. dé máa wo mi ò fẹ́ kọ̀ọ̀kan nínú wọn ọ̀rẹ́ mi lásán ni wọ́n ó kàn máa wá ń kí mi. ṣe gbọ́ nǹkan tó ń sọ ọ̀rẹ́ òun lásán ni wọ́n ṣe gbọ́ nǹkan tó ń sọ. wo bàbá mi tèmi ni o wò ṣó ti yé ẹ báyìí sórí bá ṣe máa yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ òun ni mo fẹ́ bẹ̀ fún báyìí. èmi gan mi ò ń ṣọmọdé gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò yé mi mo sì mọ̀ pé tí ọmọkùnrin ò báyìí tí ì ṣetán láti ṣètò ọmọ bíbí àbí kó fẹ́ fẹ́yàwó tọ́rọ̀ lóyún bá dé báyìí ó máa ń fa èdè àìyedè gbogbo ẹ̀ ló yé mi sóyé àmọ́ kinní kan ni mo fẹ́ kó ṣe fún mi kó ṣáà ti gbà pé ìwọ ló ní oyún inú ẹ̀. kí lẹ wí èmi mo lóyún àbí mo rò pé èèyàn gidi ni yín ni ẹ sì jókòó sí ibà àbí ẹ rí nǹkan tí màá ṣe fún yín máa pààyàn sí ibà yín sínsìn ẹ sì jókòó dáadáa ọ̀sẹ̀ gbọ́ ẹ sì jókòó àbí ẹ sì jókòó Ọlọ́run máa bẹ́ orí yín báyìí ni ẹ sì jókòó ṣẹ́gbọ́ Yẹmisí lẹ́mu ẹ máa. sista onírìnkùnrin yẹn wà níbí òwò ẹ má báyé jẹ́ àǹtí oníwọ̀kùwọ̀ ẹ wà níbí òwò ẹ má báyé jẹ́ múndíá oníwọ̀kùwọ̀ tí ń polówó ẹ jọ̀wọ́ ẹ má báyé jẹ́ ọjọ́ ọ̀la yín ní kẹrò ẹ fi ẹ̀dẹ́nu òwò ẹ má báyé jẹ́ obìnrin òwò ẹ má báyé jẹ́ obìnrin òwò ẹ má báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé òwò ẹ má báyé jẹ́ obìnrin òwò ẹ má báyé jẹ́ obìnrin òwò ẹ má báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé òwò ẹ má báyé jẹ́ mo wà tó wò sí oṣù mi o ohun àgbọ́sọlé ayé dà o ń bí àṣà gbèrè di iṣẹ́ àdélébọ̀ ń fi ṣìnà ṣoge pẹ́ńpẹ́ bí àṣà àǹtí sóyòyò àfarapawó ẹ má báyé jẹ́ ibi ẹ bá ṣàyẹ̀dé ayé àmọ́ pẹ̀ṣọ̀ òun ò ẹ má báyé jẹ́ obìnrin ò ẹ má báyé jẹ́ obìnrin ò ẹ má báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé ò ẹ má báyé jẹ́ obìnrin ò ẹ má báyé jẹ́ obìnrin ò ẹ má báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé ò ẹ má báyé jẹ́ kò ní ṣe kó lábọ̀ àǹfààní àdúgbò kó dákú. ń bọ́ ló dà. mo ń lọlé mà. ó ń lọ sílé. bẹ́ẹ̀ni. kí la gómìn lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ yẹn. ìgbà yẹn wá ń kọ́ àwọn tó kù ẹ̀ ń kọ́. wọ́n wà nílé wọn ṣiṣẹ́ mà. àwọn yẹn wọn ò nílé tán fẹ́ lọ. dẹ́mi ló ṣáwọn yóò nílé tán fẹ́ lọ. ẹ má bínú mà ara mi ò yá mọ́ á ní kí sáré lọ sọ́sìpìtì. ṣé o ti sọ yẹn fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí má bínú ọ̀rọ̀ kí má bínú kọ́ ìgbà tó bá wù ẹ́ ló máa wá síbi iṣẹ́ níjọ́ tó bá wá náà aago tó bá wù ẹ́ ló máa dé aago tó bá tún wù ẹ́ náà ló tún máa kú ló máa sọ pé òun lọ àbí ṣé máa ń ṣe ilé ayé nìyẹn mo bí ṣé máa ń ṣe ọ̀rọ̀ kí má bínú kọ́ mi ò bínú sórí ọ̀gá tá ọ̀gá ọ̀tà owó aláàrú àpè tí tèmi ló bá mi débi tí mo wà tí ẹ náà ló yẹn kó jẹ́ kó máa bẹ́ẹ̀ lọ máa lọ lé oṣù tó tọ́.
àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí ẹ̀kọ́ àtúnlẹ̀mí. àǹtí mi. àyẹ̀wò báwo ni mo wà. Ó ga. Mo tiẹ̀ bá yín dáadáa fàájì lẹ́wà o. a ní ká mi ilé iṣẹ́ mi wá ni. Ilé iṣẹ́ mi yín. Àǹtí mi ẹ̀ sọ jí rárá ó dẹ̀ máa ń dùn mí gan jẹ́jídẹ̀dẹ̀ ní nǹkan tẹ̀ mú yín náà. ó ṣàmù pé gan tó ní òun kọjá iye. Ṣé kéèyàn tún máa yé jẹ ṣó tún wà nù kọjá yìí báyìí. kò yẹ mi sí máa lọ wí bẹ́ẹ̀. Anyway ń lé wọn aṣọ mi ń kọ́. mo ti parí ẹ̀. Tọ́lú. Ṣé ṣó pẹ̀lú ọ̀gá? fast tó bá rí wa láìpẹ́. mo tún ti wà pa. àbí o ṣe máa jà ohun mi. ó wà pa gan-an wá ti lọ láìpẹ́ yìí. In fact ẹ wo ẹgbẹ́ síbẹ̀ àǹtí àbíkílẹ̀. ó fine ó wà pàrọ̀. Ẹ ṣe ìgbà tí mi láǹtí òṣì ebi kò lábúrò ìdẹ̀jàre. Ṣé mi jẹ́ inú wúṣà? àfi tó bá tún máa sanwó lé lókun. Màá rí i tí bá ti dé máa fún yín ní gbogbo feedback. ok Sísà ó dàbọ̀. ó ṣe máa di àwọn dàbọ̀. ọ̀rẹ́ mi kú jókòó. níbo ló ti bọ́ ọmọ tára yorùbá lẹ̀ tó ń gbọ̀n bí ewé jóbélé yìí. ṣé yẹ mi sí. àdúgbò mi iná ló ń gbé ó dẹ̀ máa ń gbàṣọ wá fún mi kí n bá òun. ó tán. má jẹ́ ojú bẹ́ẹ̀ yẹn lọ o torí lè wọn gbọ́dọ̀ rí mọ́yàn rárá ààrẹ ò tiẹ̀ balẹ̀ kankan ṣe ló ṣe bí omi gbóná. àbẹ̀ gbọ́dọ̀ wà kí ẹ kú gan. ó pẹ́ títí ẹ̀kọ́ àtúnlẹ̀mú ó pẹ́ títí ohun tó ń ta á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí ẹ̀kọ́ àtúnlẹ̀mú ó pẹ́ títí ohun tó ń ta á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán ìwọ lànà ìwọ. pàtó mo fún wa lówó sọ́dọ̀ àǹtí àdùnní ó ṣe sọ fún wa ó kàn dá wa dúró for nothing. Ó ṣàmọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀ mo ní kí n tún ju tuntun fún wọn lọ́tẹ̀ yìí. Ẹwà aṣọ mi ó lè kú ẹjọ́ wọ́n máa gbà ní. wo yẹmi sí ó ti tó ṣáà lọ múra àárọ̀ lọ́jà. tó bá pẹ́jọ máa jẹ́ ilẹ̀ ni o. Ọ̀rẹ́ mi ẹ má já mi lẹ̀ o Ọlọ́run ní já yín lẹ̀ o. Èmi sì fẹ́ wẹ̀ náà. yẹmi sí o tún máa wẹ̀. jẹ́ kó lọ wẹ̀ kó wẹ gbogbo tàná dànù kúrò lára àwọn kan tó lè kó bọ́jà. lọ́wẹ̀ ó dé nìyẹn ló rẹ̀ mú ọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí ẹ̀kọ́ àtúnlẹ̀mú ó pẹ́ títí ohun tó ń ta á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò ọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí ẹ̀kọ́ àtúnlẹ̀mú ó pẹ́ títí ohun tó ń ta á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò ọjọ́ tó dalẹ̀ tán. tọ́mù mi bá rí tó fún ẹ tí ìjọba bá já ìwọ gbàgbé yẹn má sọ ẹni tì mọ́ ó ṣe ń sọ̀rọ̀ gidi ni ókè má wọ̀rì màá fẹ́ sọ létà ó ti bọ̀ mo wà ní conference meeting kan ṣùgbọ́n ókè ló ṣe délé bọ̀bọ̀ mo fi yẹn lè ṣó wa mi wà pa ilẹ̀ ń ṣú lọ àwọn ọmọ tí mo ní kó lọ bá mi kó wá àti ìrí wọn kí ló ń ṣẹlẹ̀. délé ìwọ ò ṣe ní sùúrù wọn ní tá à ń gbéyàwó àbá kò kí ń ṣe kíni kò kí ń gárun. má lọ bẹ rárá ìyàwó kẹ èmi ò sọ fẹ́ pé kó lọ mọ́mọ́ wá ti máa fẹ́ ti máa sọ di ìyàwó àtọmọ mi wà ń lo òyìnbó mẹ́ mi ní ìdẹ. èmi náà mọ̀ pé òwá yà wò mo fi ń pòwe fún ẹ ni. ọgẹrẹ bá a nídìí ìyàwó rárá ṣùgbọ́n tó bá ń bọ̀ láti ìlú kan tó yẹ pé iṣu funfun náà máa ń jẹ ń bẹ̀ tó wá délùú tó máa ń jẹṣu dúdú wọn náà fẹ́ bá wọn jẹ́ ò ní tí mo kàn fẹ́ fi ṣe mọ̀ ká kàn fi nǹkan panu ẹran àlejò ó yẹ náà. ẹ omi pé tí bọ̀yì bá ń jẹ ráìsì tẹ́lẹ̀ wọn láti máa ṣe ń dáẹ̀tì àbí. àyájá. àwa mẹ́ta nífẹ̀ẹ́ o èmi nìkan ó yẹ. mi ò gbọ́ Yorùbá. Tripoli nínú ọlọ́tẹ̀. ìwọ nìkan kò sí wàhálà sórí mẹ́ta tó sọ yẹn ọmọ mi ló ṣe kí ni ọ̀nà ní bọ́dì ẹ bàbá gọ̀ ló náà mí ẹ ọmọ mi aṣorí fún ẹ wà á dákú tọ́wọ́n ti burú bá sọ pé kò sí burú jì kò sí wàhálà náà sọ. ó dàgbà wọn lélẹ̀ hello ibo lẹ wà ẹ máa bọ̀ ẹnì kan júwe restaurant wọn fún yín ẹ wọlé wá ibẹ̀ láwà ẹ máa bọ̀. That's nice. Délé ni ó ṣẹ̀dẹ̀ láti England ní ìjẹta ni ó dẹ̀ ní kó wá bá a ṣe fàájì for 3 days ẹ mọ̀.
ká ṣe fàájì. ẹ̀yin tí a ń bá ṣẹlẹ̀ kí n paṣẹ àpò kí fàájì yẹn lè máa lọ. má ṣe yẹn kí là ń paṣẹ àpò fún gbà tẹ́ pé wò kúkú ní pẹ́ o ti fi wá mọ́ra wa kó máa lọ lókun yẹ ká kó máa lọ sókè gbogbo àfẹ̀jẹ́ àfẹ̀mú kó máa bá wa yàrá ìwọ òde ní pẹ́ wà máa lọ ká dẹ̀ máa ṣe nǹkan. ò ṣe tẹ bọ́ọ̀sì ẹgbọ́n ẹ̀ tí a ṣe ká. kúlẹ̀ o. Yẹ́misí ń bọ̀ ló ti ń bọ̀ ń bọ̀ ló ti ń jí bọ̀ láàárọ̀ yìí ń bọ̀ ló ti ń bọ̀. mọ́mí ẹ má bínú ẹ wo mo rántí sọ fún yín ni o ọmọ kan níbi iṣẹ́ mi ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe kò mọ̀ mo dẹ̀ sì gbàgbé pàànà ni abáníkà tẹ̀lé lọ ṣe dẹ̀ rí ibi tá a lọ yìí Agége lọ́hùn-ún ibẹ̀ ti jìnnà jù. ó jìnnà gan-an Agége lọ́hùn-ún ìyẹn ló wá ní pé kí wọ́n máa jí bọ̀ ní ìdájí láàárọ̀ Yẹ́misí nítorí Ọlọ́run ó ṣe jẹ́ pé ìwà òṣì ìwà ìranù yìí ó fẹ́ jáwọ́ nú ẹ̀ ṣọ́mọdé kan lọ látànà tó máa ṣẹ̀ṣẹ̀ wá wọlé láàárọ̀ tó máa jí wọlé láàárọ̀ Yẹ́misí nítorí Ọlọ́run Yẹ́misí. mọ́mí ẹ má bínú ẹ dẹ̀ máa wo mo ti fẹ́ wálé lálẹ́ àná ṣùgbọ́n ìgbà tílẹ̀ ti ṣú jù mọ́ pé kí má lọ fẹ̀mí mi wéwu. fẹ̀mí ara ẹ wéwu èyí tó wá ń ṣe yìí kì í ṣe pé òun fẹ̀mí ara ẹ wéwu ó tiẹ̀ ti fi wéwu tẹ́lẹ̀ náà nítorí gbogbo ìrìn pálapàla ìrìn òṣì tó ń rìn ta sọsọsọsọ títí tó gbọ́ tó gbà ó ń rè rìsọ́ọ̀tì èrè òun lọmọ tó bí kalẹ̀ yìí àkókò mọ bàbá tó bí àmẹ́ tó bí fún àdẹ̀sọsọsọsọsọ olóògbọ́ òògbà wo àtú ẹ ti ara ẹ ló wà ó náà kú ṣe ibi tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé ni mo ti ṣe tèmi tó èèyàn kan ò lè sọ pé mi ò ṣe tó ṣó ti yé ẹ báyìí tó bá wọn kò bá lé ayé ara ẹ jẹ kò sí ìtókàn mi èmi ti sọ tèmi náà. mo ṣáà ti ní kẹ́ má bínú. ara ẹni ó bẹ ewo ń tèmi bẹ ara ẹni ó bẹ alágẹmọ ti bímọ ẹ tán àìmọjọ kù sọ́wọ́ ẹ ọwọ́ ẹ ló wà ìwọ ṣáà bá lé ara ẹ jẹ bàjẹ́ tán ewo ń tèmi bẹ mo ti sọ tèmi. mo rí i pé mọ́tò ẹ̀ ló park síbí mo dẹ̀ sọ pé ò ní jìnnà síbi mọ́tò yẹn rárá mo fi ní kí n ṣára kí n dúró dè ká jíjọ ríra. ẹ dúró dè mí fún kíni ẹ dá mi ló ẹ dúró dè mí fún kíni ṣé mo sọ fún yín pé mo lọ́kọ lé mi ìdẹ kí n ṣerú nǹkan báyẹn wọ́n láwọn abẹ́ ni. Adùnní ó yẹ kó yé ẹ náà. ó yẹ kó yé mi pé kíni ẹ dá mi lóhùn ẹ wo ẹ má kó bá mi o ṣé bẹ́ẹ̀ níyàwó ti yín lé chief ilé yín ti kú mo bẹ̀ yín torí ẹ má kó bá mi kẹ́ fi mí sílẹ̀. Àdùnní ilé mi ò kú kí n má yọ irú màá palọ̀ kan fún ẹ bẹ́ẹ̀ tó wàá máa yẹjú ààrẹ máa tọ́jú ẹ mo rìsáàbù ẹ lẹ̀ fún ẹ ní. ẹ tọ́jú mi. bẹ́ẹ̀ni. ṣé ìrítẹ́rí mi yìí ẹ lọ́wọ́ ìyá lára mi àbí. ẹ wò ó tọ́ bẹ́ẹ̀ mo ti sọ fún yín ẹ fi mí lọ́rùn sílẹ̀ tí ẹ bá fi mí lọ́rùn sílẹ̀ ẹ rí wàhálà ọmọ sọ fún ẹ rí wàhálà. Àdùnní. oṣù mẹ́fà sẹ́yìn mà ní o ni mo bá pàdé arákùnrin ó lóun Chief Akínọlá ló bá dé sọ fún mi pé òun nífẹ̀ẹ́ mi mo dé sọ fún pé mi ò kì í ṣe sisi mo ti lọ́kọ ó tán. kò ju yẹn lọ. kò ju yẹn lọ. ìyẹn ò le rárá.
àbí ọ̀rọ̀ wo ni wọ́n tún ń sọ báyìí. àní kò le rárá. ṣóbìnrin tó wà nílé ọkọ tún máa ń ṣàgbèrè ni. mi ò kí ń ṣàgbèrè, gbajúmọ̀ ni. gbajúmọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀wẹ̀ jẹ́ ń sọ fún yín, mo mọ̀ pé nítorí ọkọ yín lẹ ṣe ń ṣe báyìí. ṣé yín mọ̀kọ́ tọkọ yín ṣe ń tà pẹ̀lú obìnrin mi ni. ẹ wò ẹ lè jù mí lọ lọ́jọ́ orí o, ṣùgbọ́n ibi tẹ́sẹ̀ tèmi ti dé àti ojú mi, nǹkan tójú mi ti rí kò kéré rárá. ṣe ti gbọ́, kò dẹ̀ sí ọkùnrin kan tó máa lówó lọ́wọ́ tó máa tẹ̀lé obìnrin kan ṣoṣo. bóyá lẹ mọ̀ pé ọjọ́ tí Ọlọ́run dá owó náà ló dá obìnrin. ṣé Quran ló sọ bẹ́ẹ̀ ni àbí Bíbélì? kò sí nínú ìwé méjèèjì o, ṣùgbọ́n ìrírí ayé ni mo sọ fún yín. tẹ bá rí ọkùnrin kan tó máa ṣoore fún yín, á dákẹ́ tẹ̀lé. Yẹ́misí àbí kí ló korúkọ ẹ̀? Yẹ́misí lórúkọ mi sàn. ó dẹ̀ dá ẹ lójú pé òun ló rán ẹ sí mi. Chief, ṣé o lè wà parọ́ ọ̀rọ̀ ẹ̀? má bínú o, ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu púpọ̀ ni torí láti bí oṣù 6 tí mo ti ń lé ọmọbìnrin yẹn kiri, in fact kò dẹrùn. ẹ mọ̀ báwo obìnrin bá ṣe máa ń ṣe ìyẹn, ẹ̀yin ọkùnrin dẹ̀ lẹ́ máa ń fà. lọ́nà wo? ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti lówó lọ́wọ́ báyìí, tẹ́ ti wà nípò ọlá, obìnrin kì í jẹ́ kankan lójú yín. tẹ́ bá dẹ̀ ṣe rí wọn lẹ ṣe máa ń ṣe wọn, nígbà tó jẹ́ wípé àwọn èèyàn kan gbé wá fún yín lọ́fẹ̀ẹ́ ni. ó lè jẹ́ kí n rẹ́rìn kò dẹ̀ rí bẹ́ẹ̀ o, ọkùnrin yàtọ̀ sọkùnrin. ẹ wo ẹwọ ẹja fìyẹn sílẹ̀, kí ni kókó gangan báyìí? sọ fún pé kó pàdé mi ní corporate hotel nírọ̀lẹ́ bí aago 6. corporate hotel. Okay. ẹ wo ẹ gbọ́dọ̀ pẹ́ débẹ̀ o. not at all, mo ti dé tán báyìí. mo díẹ̀ sí. wá. bó pẹ́ títí epo atán lẹ́bù, bó pẹ́ títí ohun tó ń tà á tán, àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. bó pẹ́ títí epo atán lẹ́bù, bó pẹ́ títí ohun tó ń tà á tán, àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. ìwọ lànà ìwọ lónìí, ìwọ lọ́tún ìwọ lósì, alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni. àǹtí aládùn lábẹ́ ìtàn, gbogbo akọ ló fara dá lọ́la. àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. bó pẹ́ títí epo atán lẹ́bù, bó pẹ́ títí ohun tó ń tà á tán, àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀. bó ṣe wà nìyẹn. àmọ́ èyí obìnrin ẹ burú ṣá. lọ́nà o. kí ló jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fi sẹ́nu tẹ́ máa jẹ ẹ kọ́kọ́ fi run mú. kì í ṣe bẹ́ẹ̀ chief, ẹ mọ̀ pé èèyàn ọkùnrin gan-an ẹ̀ dẹrùn, àti wípé tídìí bá bàjẹ́ tó nídìí ló máa dáa. gbogbo èdè gbèrò gidi. ẹ̀dẹ̀ ló pé mi lè ṣe burúkú pẹ̀lú ẹ̀. kì í ṣe bẹ́ẹ̀ chief, mo kò ní láti ṣọ́ ara mi gidi ni. ṣe dẹ̀ túmọ̀ pé ilé ọkọ ni mo wà. ẹ mọ̀ pé irú yín la máa ń gbádùn. ẹ̀yin adélébọ̀ ẹ ní òótọ́ lẹ́nu ju àwọn ọmọ sísìn lọ, wọn mọ̀ ju send me credit. tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ kí á tọ́jú mi dáadáa ni o, torí mi ì ṣe rẹ̀. ti tọ́jú yẹn kékeré ni,
kò sí nǹkan tó lè fẹ́ tó lè bè lọ́mi tí ni mi fi tẹ́ ẹ lọ́rùn. kì í ṣe bíi tówó o tó bẹ̀ gan-an ni mo fẹ́ torí ọkọ mi kò fìyà jẹ mí rárá fìyà jẹ mí. èmi á tún wá ṣe òtítọ́ pẹ̀lú ẹ̀ ju nǹkan tó kọ ẹ lè ṣe lọ ìyá kankan tó lè jẹ́ òsì èmi mo sọ bẹ́ẹ̀. ṣé bá sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ lásán kọ́ màá ṣe ni èmi ò kì í ṣèlérí kí n má mú sẹ́ lọ bèrè mi àti sí lọ́wọ́ máa. ìwọ lànà ìwọ lónìí ìwọ lọ́tún ìwọ lósì alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni àǹtí aládùn lábẹ́ ìtọ́ gbogbo akọ ló fara dá lọ́la àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. ẹ wo ó wà pa ẹ ṣe gan níbo ni patí tẹ̀ ń lọ yìí tẹ fẹ́ rú dẹ́dẹ́ tẹ fẹ́ kọ̀ jù. ìyá ọ̀rẹ́ mi kan ló ń ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ a gbọ́dọ̀ lọ mo gbọ́dọ̀ di para mi tá a bá débẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ káwọn èèyàn wọlé. in fact ó yẹ kó rọ́ dẹ́dẹ́ kó kọ̀ dúdú ni mi ò láburú òṣì. èmi gan ò lẹ́gbọ̀n ìyá kò yé yín ẹ dúró náà ẹ mà ní wá sí ṣọ́ọ̀bù lọ́la Sunday màá bá yín dá padà ní ọjọ́ Monday ṣẹ́gbọ́. má dá padà. àbúrò àǹtí mi bá mi mú nǹkan bọ̀ láti patí o. ẹ tún nà ẹ̀yẹn fìyẹn lẹ̀. ókè ó ṣe. mo rí ọmọbìnrin ní ìsàlẹ̀ Yẹmisí níbo ló wà. ó ní ọ̀dọ̀ wa ń bì báyìí náà ni. kí ló fẹ́. ó ní òun fẹ́ lọ sí patí àwọn ọ̀rẹ́ òun kan so ó dẹ̀ need aṣọ mo dẹ̀ yá láṣọ mi. Amákọ́ládé ẹ mélòó ni mo ti sọ fún ẹ pé mi ì fẹ́ àjọṣepọ̀ wa àti ọmọbìnrin yẹn mọ́. ọmọbìnrin yóò ṣẹ̀ mí náà mi ìkun lè déédéé lè báyìí. kí ló sọ kí ni nǹkan tó ń sọ lẹ́nu ẹ̀ kò ṣẹ́ wo lè kúrò lára ẹ̀ mo ní mi ìfẹ́ nǹkan mọ́ ṣe bẹ́ẹ̀ mi lọ́kọ ẹ̀ ṣé wọ́n lọ́kọ ni I don't want this wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi ṣé o mọ̀ yìí pé ilé ọkọ ni wọ́n wà ó yẹ kó o mọ irú àwọn ọ̀rẹ́ tó máa ní jẹ́ kó náà wọ́ rẹ̀ tiẹ̀ síwájú kó wá àǹtí ẹ̀ síwájú ìwọ wá tiẹ̀ síbi mo dẹ̀ ń sọ o mo ń sọ o I don't want this tájà ò bá rí kò ń gbó o gbọ́. ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò.
mo dọ́dọ̀ àdùnní tí ló sọ fún mi pé ó rẹ̀ irú kí ló ń ṣe ẹ́. mo ní ibà ni. ibà yẹn ń jà káàkiri ìgboro ni kárí ayé ni pẹ̀lẹ́ só ti lọ sí hospital. bẹ́ẹ̀ni sir. wọ́n lè ti fún ẹ láwọn oògùn. bẹ́ẹ̀ni. ò dẹ́ ń lò dáadáa. mo ń lò wọ́n. pẹ̀lẹ́ ọlọ́run fún ẹ lálàáfíà. pẹ̀lẹ́ báwo lẹ ṣe wá mọ̀dọ̀ mi. àdùnní lójú àdúgbò bíi fún mi mo dẹ̀ ṣe ń dé ta yẹn gan tí mo ń béèrè wọn nínú ilé mi gan ni mo wà. ẹ kú ilé o. mú mi káàbọ̀. ẹ ǹlẹ́ o. ẹ kú ìjókòó. ẹ ǹlẹ́. báwo wà lára ẹ. o ti lo àwọn oògùn ẹ dáadáa. bẹ́ẹ̀ ni mà. ó dá ń gbà ẹ. chief mọ́mí mi rè. ẹ pẹ̀lẹ́ mọ́. ẹ yẹ sá. bí a sùn ẹ kú ìtọ́jú Yẹmisí. ẹ̀jẹ̀ fún àbẹ̀wò wa. ẹ ṣeun. Yẹmisí jẹ́ kí n máa lọ. irọ́ chief ṣé mi ni mò ń lé yín ni. rárá máa mo kàn ń kánjú lọ síbi kan mo ní kí n yàwó ṣá ẹ ṣe Yẹmisí. má bínú ẹ ní ṣé kí ni. kò fi tó jẹ́ ara ṣùgbọ́n máa tún padà wá wẹ̀. ẹ ṣeun chief ẹ ra sà ẹ ra sà ọlọ́run á dúró tẹ̀ ẹ́. àmì ló gbẹ́ dáadáa o kò tètè ṣara gírí ṣùgbọ́n. ẹ lẹ sà ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o. Yẹ́misí ta la arákùnrin yìí. ẹni tí mò ń tẹ́ ní ń sìn nìyẹn. kí ló dé. ó ti níyàwó. kí nìyẹn ní í ṣe pẹ̀lú ẹ̀ ṣé téèyàn bá níyàwó àìsàn ni wo jẹ́ ń sọ fún ẹ o kò ya mú kan ṣe o nítorí àdúrà mi ni wípé kò rí bùjókòó dáadáa kò yá wá kan ṣe ọjọ́ ń lọ o. dá mo ti gbọ́ tára mi bá ti yá màá lọ bá wọn àparí ọ̀rọ̀ wa. kẹyà parí ẹ kẹyìn ojú ẹ dáadáa ṣó ti gbọ́. dáadáa ni okó ní o ti lo gbogbo àwọn ilé ìtàn o lè ti jẹun. kí lórúkọ ẹ. ọ̀nà wa ti Yẹ́misí. Yẹ́misí ikọ̀ wọlé máa bọ̀. Yẹ́misí. Come in. Yẹ́misí baby. How are you? Báwo ni ṣé wà? mo wà pàṣà ẹ dẹ̀ ṣe wọn jọ. àlùwà ṣe àdúpà rẹ ni ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ò ń sọ wọn bẹ́ẹ̀ rárá wá jókòó. Yẹ́misí mọ́mí ńkọ́. àlàáfíà ni mo wà ara mi dẹ̀ ti yá o wọ́n á ní pé kí wọ́n á dúpọ̀ ní ọjọ́. láti wá dúpẹ́ kẹ́ a kì í dúpẹ́ ara ẹni ìwọ tó gbé ẹran tó tóbi bí erin fún mi jẹ kí ni mo ti ṣe fún ẹ tó pọ̀ jù. kí lẹ tí ì jẹ ṣé yóò mọ̀ pé ẹran ẹkùn ó dùn ju irin lọ ni. mi ì mọ wà fún bó ṣe ń sọ yìí. ó dà tẹ bá jẹ ẹ mọ bó ṣe dùn tó. kí ló tó lọ bí iṣẹ́ lénìí. ó dọ̀sẹ̀ tó bọ̀ kí tó padà síbi iṣẹ́. ó dọ̀sẹ̀ tó ń bọ̀ kí ni wàá fi ṣe é lálejò báyìí o. gbogbo nǹkan tẹ bá ní nìsà ni kẹ́ fi ṣe mí lálejò kò
kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ tèmi náà ò ṣe àfi tẹ́ bá sá nìkan náà. tó bá ti di ní ajẹ́tẹ̀yìn wọ́n sọ jí nìyẹn. ṣé o ní máa kádìjọ jáde. kò síkú tí kò ra adìyẹ náà. ok fún mi ní ìṣẹ́jú. tí ó ń tó ń ta tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. mo pẹ́ títí epo àtúnlẹ̀bù mo pẹ́ títí ó ń tó ń ta tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. ìwọ lànà ìwọ lónìí ìwọ lọ́tún ìwọ lósì alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni. àǹtí aládùn lábẹ́ ìtàn gbogbo akọ ló fara dá lọ́la àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. ṣe ti wá gbà ń sìn wípé ẹran tó dùn jẹ ẹrin lọ́wọ́. mo gbà bẹ́ẹ̀ wọn ní tí yóò bá dóko bàbá ẹlòmíì rí a ní kò sóko tó ti bàbá òun ó jọ mi lójú. ṣẹ́yìn ò mọ̀ ni. pé kí ni. bí kò ń ṣọjọ́ orí nìkan tá à ń sọ yìí bí kò ń ṣe bọ́mọbìnrin bá ṣe jáde sí àti wípé ó gbọ́dọ̀ rìn kọjá bíi tíìmù rẹ̀ gùn dé. bí bẹ́ẹ̀ kọ́. inú òkùnkùn ló máa wà á dẹ̀ máa rò pé òun wà nù mọ́lẹ̀. irú tèmi ń kọ́ báyìí. ṣe fẹ́ gbòòtọ́ inú òkùnkùn lẹ wà tẹ bá dẹ̀ mọ̀ pé fẹ́ wà nù mọ́lẹ̀ màá fẹ́ kémi àti yín kájọ wà ká pẹ́. Yẹ́misí ibi tó sọ̀rọ̀ dé mo gbọ́ jù bẹ́ẹ̀ lọ ìmùkọ́ lẹ́dẹ̀ẹ́jọ máa wà bó ṣe sọ yẹn máa wá tọ́jú ẹ̀ yàtọ̀ kò sí tó fẹ́ dí mi ní fún ẹ ṣe bẹ́ẹ̀ mi ni wàá dá mi mọ̀. Chief owó tí mo béèrè lọ́wọ́ yín ní mọ́tò bàtà ń bọ̀ nǹkan. sí ti 20,000 naira kékeré nìyẹn kí n tó kúrò níbí máa fún ẹ níṣẹ́. Yẹ̀wò ara ti yá gágá. abẹ́rẹ́ báyìí. èyí tó kó sí yìí ti lọ wájú o. ṣípẹ́ láìkẹ́. àsìkò mi ni. àsìkò ẹni lóòótọ́ níbo ló wá ti ń bọ̀ báyìí. mo sáré lọ síbì kan ni ibi tí mo ti ẹ̀lẹ́ òjìnà sọ́fíìsì chief bá ní kí n fẹsẹ̀ kan yà ń bẹ̀. ó dẹ̀ bá wọn lọ́fíìsì pẹ̀lú nǹkan tó kó sí i. ọlọ́run má jẹ́ aréṣù o. ẹ wo ìfìyẹn lẹ́jọ́ kí lẹ ní mo fẹ́ mú nǹkan. ó dẹ̀ ṣú ọ̀pọ̀ bá chief lọ́fíìsì. àǹtí máa lè fìyẹn sílẹ̀ ẹ fún mi nǹkan tí máa mú. ok kí ló fẹ́ mu. anything soft anything tẹ́ bá ti ní. Máwùmí Máwùmí ṣé ọmọ yóò sin iṣọ́. tẹ́ bá rí ojú àǹtí àdùnní bó ṣe le kókó nígbà tó gbọ́ pé mo lọ kí chief lásán. ìdùnnà kí ni problem wọn náà ṣáwọn ìyàwó lè chief ni. tó bá gbọ́ pé dọ́tí náà ń kọ́. ó máa parẹ́ ẹ̀ ni. tí ẹ̀dùn náà yẹ mi sí ṣé o fẹ́ fi chief lẹ́ǹsìn yẹn ni àbò fẹ́ kárí go. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí gbọ́ yẹ mi sí ìwọ náà fẹ́ fi chief lẹ̀. mo fẹ́ kárí go pa ni. má dáhùn jọ sórí nǹkan tó bá dáa kò sí fún èèyàn kan kí ni problem wọn gan pàápàá síbò wo ló gbẹran fún àǹtí àdùnní náà kí wọ́n ní problem wọn. lágbọ́rọ̀ Ọlọ́run ìdẹ máa wo mo kàn ní kí n dán chief wò ni o. àṣé òun gan ara ẹ ti wà lọ́nà. ṣé ìwọ náà wàá wọlé tọyàn bó ṣe wáyé ààrẹ ò ní tutù. àbí Yẹ́misí wo náà wo nǹkan tó wọ̀ wo nǹkan tó tẹ̀ mo sọ pé má tó wọlé ti bàbá yìí ó tẹ̀ bà sí bẹ́ẹ̀ ni. ó fẹ́ tẹ̀ bà pa ni tí mo sọ wo máa jayé orí ẹ sórí wo Yẹ́misí àsìkò ẹ ló wáyé ṣé tó bá ní kó máa jayé yìí Ọlọ́run ò ní wo onítọ̀hún. àṣẹ o. obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ
mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé o ẹ mọ́ báyé jẹ́ kò ní ṣe kó lábọ̀ àǹfààní àdúgbò kó dá. ṣé aago kan ó kọjá ní àárọ̀ tiẹ̀? ẹ má bínú mọ́mì mi ló rán mi iṣẹ́ wọ́n ní kí n sáré bá wọn gbà nǹkan lọ́wọ́ èèyàn. mọ́mì ẹ ìbá àrùn ẹ lọ sódò kò kàn mí ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ni ó ṣe wá dá mi lójú gbangba báyìí ni pé o ò fẹsẹ̀ kọ́ kò yẹ fún àǹfààní èmi àti ìwọ kó má bàa sí riot kó má bàa sí ìjà màá fẹ́ kó máa wá lọ báyìí mi fẹ́ kó wá sí ṣọ́ọ̀bù mi mọ́ kó má wàá kó orí burúkú ti ẹran àwọn ọmọ tó serious tí wọ́n lédè láti land níbí báyìí màá fẹ́ kó máa lọ jọ nítorí Ọlọ́run. ẹ má bínú ẹ jọ̀ọ́ mọ́ ẹ má bínú mọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àbí kí ló wí o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ yẹn ẹlẹ́ẹ̀kẹ́ ló lélẹ́yìí tó fẹ́ sọ mo bí ẹni tó bá ti wá dé pé wọ́n gan ló fún mi lówó tí mo fi gba ṣọ́ọ̀bù yìí mi rò pé yẹ kí gàlẹ́gàlẹ́ yẹn pọ̀ tó yìí òun tẹ̀ mí lójúmọ́lẹ̀ nínà mo ní kó máa lọ mo ní mi ìfẹ́ mọ́. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ wo mo fọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́. Bag 16 sleeve 6 ṣó ti dàṣà ó ti wà kọ́ ṣé kí waist yẹn lórí 33 ó yà kọ waist 34 ṣó ti dà ṣe ṣọ́ọ̀pù ẹ ti wà òkè mo ti wà òkè ẹ ṣọ́ bẹ́ẹ̀ ẹ ṣe. ṣùgbọ́n yìí ni kẹ́ bá mi rọrùn. máa wò ó mọ̀ pé mi kì í gbàṣẹ fún kankan nu wọn kan èmi náà ni máa bẹ ẹran máa dẹ̀ make sure. Títí gbẹ́jẹ́ àkọ́bọ̀ wá fún mi. Chief mo ṣàkíyèsí nǹkan kan sí i. kí nìyẹn. mo rí i pé Yẹ́misí ò kí yín. kò kí mi. kí ló dé. o ṣàmọ̀rú àbúrò tó ní kí ni mo fẹ́ fi kíkẹ́ òun ṣe ó kí mi àgúnlá bí ó kí mi àgún tẹ̀tẹ̀ ṣe ọ jẹ́ ká fi yẹn sílẹ̀ jọ. báwo wà níbi tẹ́ lọ. mo dúpẹ́ yẹn gan ni mo ní kí n wá sọ fún ẹ. wọ́n ti ní kí n wá gbowó yẹn. Ọlọ́run ṣeun o but percentage tèmi ṣá o. Àdùnní garanti nìyẹn tí mi bá ní fún ẹ. ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé o ẹ mọ́ báyé jẹ́ obìnrin o ẹ mọ́ báyé jẹ́ obìnrin o ẹ mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé o ẹ mọ́ báyé jẹ́ kò ní ṣe kó lábọ̀ àǹfààní àdúgbò kó dákú kó mọ́ báyé jẹ́ ara oníṣà ìbéèrè lọ́jọ́ iwájú wàrà tó fara rẹ̀ dá. mo máa rí ẹ ṣé kò sí. rárá kò sí mo kàn ní kí n wá rin yín fún ìrànlọ́wọ́ kékeré kan ni. jẹ́ ń gbọ́. ọ̀gá mi ti fún mi lọ́jọ́ tí mo máa ṣe freedom. Congratulations ọlọ́run á jẹ́ kó fi ṣe nǹkan rí. àmì o. inú mi dùn kan. ọjọ́ kìíní oṣù keje ni mo dẹ̀ fẹ́ ra àwọn irinṣẹ́ mi díẹ̀
mo dẹ̀ ní bíi 40,000 naira ṣá. Nítorí ẹ̀ ni mo ṣe wá bá yín, ohun tẹ́ bá lè fi ràn mí lọ́wọ́. Ó máa dẹ̀ dùn mí lásìkò tó wáyé o, mi ì ní owó kankan rárá. wọ́n tà lè ṣiṣẹ́ fún ẹ̀dẹ̀ ní wọn tí ì sanwó. Má bínú o, bóyá lẹ́yìn ìgbà tó bá ṣe ìnáwó yẹn tán màá wá rí ẹ. Ó ga o. Má bínú máa dẹ̀ wo ṣe báyìí, ìgbà mélòó ni? Mo ti gbọ́, ṣùgbọ́n ṣé èdè rí àfi fún mi, kò bá jẹ́ dájí ní owó náà. Yẹmisí, ó mọ̀ kó jù bẹ́ẹ̀ yẹn lọ lọ́wọ́ mi. Mi ní parọ́ fún ẹ̀ náà, àsìkò tí mo wà pákó ni mi tiẹ̀ lówó kankan rárá. Ṣùgbọ́n farabalẹ̀ dìgbà tó yẹn bá máa dé. ojú ti ń ro nǹkan mi. Wo Ṣọlá sórí téèyàn bá wà nílé ayé tí ò bá ní tẹ́lọ́rùn onítọ̀hún ò máa ráyé wà. òótọ́ ọ̀rọ̀ ńlá ló sọ o pẹ̀lú gbogbo nǹkan tọ́kọ àti ń ṣe fún wọn yẹn tí ò fìyà kankan jẹ wọn ṣó yẹ kí wọ́n tún máa yàn lé. Sórí irú àwọn obìnrin tó ń dojú tóbìnrin lélẹ̀ tó bá yá wọn á lóbìnrin ò dáa. alóòótọ́ ló sọ sẹ́ẹ̀ dé máa wo kò sí nǹkan tó bá gbọ́ nǹkan tá à ń ti ń ṣe yìí ju ojú kòkòrò lọ. Ṣé o tiẹ̀ rí nǹkan tó máa ń dùn mí ni wípé tó bá rí ṣe ló máa ń ṣe bí ẹni tí ò lè jẹ kankan tán. àǹtí. Kí ló dé tẹ́ ẹ lè fi jáwọ́ náà ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí? Wo ọmọ wù mí a lè jáwọ́ mọ́ wù mí torí tó bá délẹ̀ tán á kàn wọ́n náà. Báwo ló ṣe fẹ́ kàn mí? Báwo ló ṣe fẹ́ kàn mí? Wo wọ́n sọ ti wa jẹ́ ká ya sọ ti wọn dáadáa tó bá ti lè jọ ìwà báyìí kò yá pàṣẹ ara ẹ̀ ṣógbọ́. Tí ẹ gbọ́ mi ná báwo ló ṣe mọ̀ pé gbogbo nǹkan lọ́kọ ẹ̀ fi ń tẹ́ lọ́rùn? Kò fi gbogbo nǹkan tẹ́ lọ́rùn. Ṣó bá wọn gbénu lé ni? Kò fi nǹkan tẹ́ lọ́rùn ló tún rọkọ̀ fún. Ṣọ́kàn nìkan lobìnrin ń jẹ ni? Mo fẹ́ kẹ́ gbọ́ mi báyìí. À ń gbọ́ o aláwìyé. Oníkálukú ló wálé ayé tiẹ̀ kì í dẹ́ ń ṣe dandan ni kí gbogbo á tẹ̀lé òfin Mósè inú ìwé Bíbélì. Èèyàn tó bá wùn ó lè tẹ̀lé òfin kọ̀ọ̀kanlá o. Kí ni òfin kọ̀ọ̀kanlá o? Ìyẹn ni wípé kò tẹ̀fẹ̀ nú ẹ̀ nǹkan tó bá dẹ̀ tẹ̀yìn ẹ̀ jáde kò gbàgbé lè bu ẹ̀ tèmi ni mo sọ fún yín yẹn bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń lólé ayé tèmi ni mo ṣe sọ fún yín yẹn èèyàn tó bá dẹ̀ wùn kó gbọ́ kò dẹ̀ sí ìtò kẹ́nikẹ́ni níbẹ̀ nínú ọ̀rọ̀ mi. So ọmọ wù mí nǹkan tó ń try láti sọ fún wa sì ni pé nǹkan tá à ń ti ṣe dà. Wàhálà ilé ayé tí yín nìyẹn bí wọ́n bá dé títí ìrọ̀lẹ́ kẹ́ gbìyànjú láti gbà wọ́n ní ìmọ̀ràn kọjá wọn nínú àgbèrè ṣíṣe ṣùgbọ́n tẹ́ bá máa fẹ́ má jẹ́ kí mi wà ń bẹ́ẹ̀ gbà yẹn. aláwìyé ọmọ àǹtí ní àkájì. àgbà tó bá so yàgà mọ̀dí ó di dandan kó dá láwàdà adìyẹ àgbà tí yóò fira rẹ̀ sípò ó di dandan kọ́mọdé ó rí fín ibi gẹ́rẹ́gẹ́ là ń bá gbé. ẹ̀yin lẹ́ẹ̀tẹ̀ rí mi mọ́ ẹ wá ló bá òkùnrin mi àbí. ó di dandan kó tún ní. ṣé ọ̀rọ̀ kàtìkàtì tó pè wá síbi wàá sọ ni. èmi sọ kàtìkàtì ẹ fẹ́ ṣe chop and clean out ẹ wo gbogbo kọ́tà ṣe sílé fi jóná wọ́n máa bá a dá sílẹ̀ nìyí. tó o já wèrè rí tó o pé wèrè ń ṣe ẹ́. èmi ya wèrè èmi ẹ tí mọ kankan. kí la ṣe sílé dídó ẹ ń bí mi ẹ má bíra yín mo ní kẹ́ bíra yín ẹ wo má ṣe bá gbá wèrè fún yín lẹ́yìn ẹ gbà. Mọ́mì ó ti dé. Àǹtí mo rí chief sí i. Bíbá náà lọ ti dìde Yẹ́misí ló excuse wọn jáde ń sè. Mo máa rí àwọn àtàntí Yẹ́misí tó ń pariwo léra wọn lórí níta ń sìn yìí. Yẹ́misí pariwo lé chief lórí kí ló lè fà á. Mo ń gbọ́ tàǹtí Yẹ́misí sọ pé gbogbo nǹkan tá a sè tí ilé fi jóná gbogbo ayé ló máa gbọ́. Nǹkan tó sè tí ilé fi jóná. Bẹ́ẹ̀ni. Níbo ló wà. Wọ́n máa ń sọ dá bẹ́ẹ̀. Níṣó bẹ́ẹ̀ níṣó bẹ́ẹ̀ ó yá.
ibi gẹ́rẹ́gẹ́ là ń bá gbà àgbà tó bá ṣe ẹ̀yin ní burúkú yìí ó di dandan ṣé èmi lẹ sọ bẹ́ẹ̀ sí ẹ rí ó di dandan kó dá láwàdà adìyẹ àgbà tí ó fi ra rẹ̀ sí ọ̀nà títí báyìí ló mú mi wá ọmọdé orí fi Yẹ́mi sí kí ló dé ẹ ń bí mi ẹ má bí wọn ó di dandan kó tún ní fún irú ọ̀rọ̀ àrífín wo nìyẹn kémi máa bí wọn tí ìfẹ́ jẹ́ níbo ẹ ṣẹ́tù mi níbí lẹ́yìn kẹ́ tó lọ ẹ sì lọ kankan kí lẹ́jọ́ papọ̀ tó ń ṣẹ́tù ẹ oníkẹ́ má ṣe lẹ́jọ́ ẹ̀yẹ má bí wọn ó máa gan Yẹ́mi sí èmi ló ń bá wí ẹ̀yin náà gan Yẹ́mi sí èmi àgbà tí ó fi ra sí kò ó di dandan kọ́mọdé orí fi ibi gẹ́rẹ́gẹ́ là ń bá gbà àgbà tó bá ṣe lé bẹ́kùnbẹ́kùn ó di dandan kó tún ní fún un. Sista onírìnkùnrin yẹn wà níbí òwe mọ́ báyé jẹ́ àǹtí oníwọ̀kùwọ̀ ẹ wà níbí òwe mọ́ báyé jẹ́ múndíá oníwọ̀kùwọ̀ tí ń polówó ẹgbẹ́.